أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. akíra ní kíkí ọlá kíkí táwọn fi kíra wa ní ọ̀la àlìjẹ́nnà ipe assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. à ń kíra káàbọ̀ sórí ètò wa Al-Basira eléyìí tí a jọ máa ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9 ní àwẹ̀ ní house ní òkè àdúgbì. ètò náà ti dé sórí afẹ́fẹ́ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́n. a fi àna ọlọ́run bẹ lọ́run àwọn sásùwà tí wọ́n máa ń fún wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ní gbogbo ìgbà wọ́n ń bẹ lórí ìrìn àjò kí ọlọ́run bá àlékè ọlá kó mọ́sà ìbáwa sọ wọn dé o la ilaha illallah. àwa kíra náà yìí pé a kú ọdún a kú ìyèdún ọlọ́run yóò jẹ́ kí a máa ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé nínú ìdẹ̀ra. bákan náà a tún fi àsìkò yìí ṣàdúrà fún gbogbo àwọn onígbọ̀wọ́ ètò ọlọ́run wọn jẹ́ kọ́rọ̀ wọn dàrú. gbogbo àwọn olólùfẹ́ òdodo náà ọlọ́run kó san gbogbo wa ní ẹ̀san lóore Allahumma amin. ẹ̀rí ní òní agbọ́nrin ibi tí a fẹ́ lọ òun náà ni agbọ́nrin kan tó ṣe yí pé ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn a kà á sí mọ́ láyé tá a wà lónìí. a máa wò yí pé ẹ wo àáfà ẹ̀bọ́lẹ̀ ń bẹ̀ àáfà kò sọ̀rọ̀ lórí ẹ̀. tẹ́ ẹ bá ti pe àwọn èèyàn sí agbọ́nrin àwọn èèyàn mọ̀ sọ yí pé kí lẹ̀ nǹkan tẹ́ ní ká ṣe kí lẹ̀ tún fẹ́ ká ṣe tá a ti ṣe. tó bá ṣe pé lórí eléyìí ni ẹ kó lórí ẹ̀ kí ni nǹkan náà òun náà ni ọ̀rọ̀ ọpẹ́ ìmọ̀ dúpẹ́ fún ọlọ́run. tí ìbá ṣe pé bẹ́ẹ̀ nígbà tá a bá pàdé àwọn èèyàn ní Islamic social gathering tá a fẹ́ gbowó ọpẹ́ ìgbà yẹn nìkan làwọn èèyàn mọ́ wà first láti sọ pé alhamdulillah. bẹ́ẹ̀ tí ẹ fẹ́ wí àwa tí wọ́n gbé gbòǹgbòǹ fún pé ká moderate ìjókòó ẹ wí náà ni pé ẹja ní alhamdulillah. kódà àwọn àfàwà náà kó bá a sí dára fún wọn. wọ́n ní àwọn wákà kan tó ṣe yí pé tó bá ṣe yí pé ò fẹ́ dúpẹ́ lẹ́rọ̀ wọn wákà yẹn náà ló fi tọwọ́ bọ̀ sọ lọ́pẹ́ ẹ jẹ́ ìjù kan sí wa. wọ́n ní subhanaka Allah subhanaka lèwí lè ṣe èmi dúpẹ́ fàlàhùn rọ́bì tó ṣe dáadáa sínú ayé mi. ó wà ní ó ṣe dáadáa àbí ó ṣe dáadáa ó ṣe dáadáa sínú ayé mi. ọlọ́run ó
ṣeun ó ṣe dáadáa sínú ayé mi èmi ni mò ń jẹun fúnra mi ó ṣe dáadáa sínú ayé mi èmi ni mò ń rìn fúnra mi ó ṣe dáadáa sínú ayé mi èmi ni mò ń wẹ̀ fúnra mi ó ṣe dáadáa sínú ayé mi mo fà mí lọ́wọ́ kí n tó débí ó ṣe dáadáa sínú ayé mi. Jàmáà tí ìbá ṣe pé ṣíṣó garden tójú kárí wọ́dì mọ́ ó kéré nínú ẹ̀dá ọmọnìyàn tí wọ́n á jókòó tí wọ́n wá wòye pé pàápàá jùlọ nígbà tí nǹkan ò bá lọ bẹ́ẹ̀ dá ṣe fẹ́ tí wọ́n ní mo lè mọ́ ti achieve nǹkan tí mò ń aspire láti ní ṣùgbọ́n alhamdulillah rabbil alamin àwọn ẹ̀dá ọmọnìyàn báyẹn wọ́n kéré gan níwọ̀n sí o ṣùgbọ́n òǹkà wọn very minute wọ́n kéré gan very few people òun ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀. Jàmáà ẹ jẹ́ ká lọ sínú Al-Qur'an Karim ǹjẹ́ ọlọ́run bá lè kọ́ láti gbẹ́ wá lòun gbẹ́ ká máa dúpẹ́ àbí ò gbẹ́ wá ẹ jẹ́ ká gbé yẹ̀wò ọlọ́run bá lè kí ọlá ń sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam nínú Suratul Baqarah aya 152 ọlọ́run bá lè kí ọlá ní fadhkuruni ọlọ́run ní ẹ̀yin èèyàn ẹ máa rántí èmi ọlọ́run adhkurikun bẹ́ẹ̀ bá ti ń rántí mi èmi náà mọ̀ fún rere rántí yín washkuruli ẹ máa dúpẹ́ fẹ́mi ọlọ́run wala takfurun ẹ mọ́ ṣàìmoore o he who fails to appreciate will depreciate téèyàn bá ti moore ọlọ́run èyí tó wà lọ́wọ́ rẹ tó mọ ìyẹn jẹ́ kí wọ́n gbà lọ́wọ́ náà wọn náà lè mọ̀ yín pé yúrọ́fùl àṣìyáwó bílà àdìdọ́d wọ́n máa ń mọ nǹkan pẹ̀lú opposite ẹni ọmọ kan sọ fún bàbá rẹ̀ níjọ́ kan yìí pé dad someone told me lónìí ní school wa yìí pé he said he was hungry dad what does it mean to be hungry bàbá yẹn wọ́n wò wípé subhanallah so ìwọ ọmọ nǹkan tí wọ́n ń pè ní ebi ok jẹ́ ká gbé ọ débẹ̀ jẹ́ kó o mọ tán pè lébi ọmọ tá à ń sọ yìí tó bá ti jẹun tán láàárọ̀ lẹ́yìn tí wọ́n bá páàkì lunch food sínú lunch bag wọ́n tún wọ́n kó àwọn small chops àwọn nǹkan àfipánu bíi bisikíìtì snacks kankan wọ́n á ṣe kí ni o wọ́n á kó kalẹ̀ fún ọmọ tá à ń sọ yìí bàbá rẹ̀ wọ́n fẹ́ yẹ kó mọ̀ yìí pé ebi wà ṣẹ́wọ̀kẹ́ nígbà tóun ń yó tó ń jó kò mọ̀ pé nǹkan kan bẹ tó ń jẹ́ kéèyàn búrókì kébí pààyàn bàbá yẹn wá wòye pé ṣé báyẹn ni kò sí problem ó wá dijọ́ kejì lẹ́yìn tó jẹ́ ń jẹ àárọ̀ tán wọn ò fi lọ́ǹchì sí pé títí aago mẹ́ta náà ẹ padà wálé gbogbo àwọn small chops wọn ò fi sí gbogbo àwọn normal tin àwọn fẹ́rẹ́sì tó máa fi sí bisikíìtì ní kankan gálà wọn ò fi sí Jàmáà ńgbà tọmọ ìwà dé láti school ó ní dad my stomach is paining me ọba ní inú rán inú kọ́ ló rán o ebi ní ń pa o Jàmáà ọlọ́run ní ẹ dúpẹ́ fẹ́mi ọlọ́run wala takfurun ẹ mọ̀ sí kí ni o ẹ mọ̀ ṣàìmoore sẹ́mi ọlọ́run nínú tí ń fìyà jẹ wá lórílẹ̀‐èdè yìí àìmọ́ dúpẹ́ orí ọlọ́run jẹ́ kan ọlọ́run ní daraba Allahu masalan ọlọ́run bá mọ̀ lóun fi àpèjúwe kan lélẹ̀ kọ́ríyátàn agbègbè kan kánátì àmínátàn tó ti wà ní ìfọ̀kànbalẹ̀ sẹ́yìn mùtùmọ̀ ìnà ọkàn wọn balẹ̀ yá tí a rí sí kò àárọ̀ gàdámì kulli makan èyí tí wọ́n ó jẹ tí wọ́n ó mu tí wọ́n ó nà tí wọ́n ó lò ọlọ́run dẹ̀ mú wá nírọ̀rùn fún wọn ní gbogbo ààyè àmọ́ fàkàfàrà ti bí àníhùnmílà wọ́n wá ṣàìmoore sí àwọn àdẹ̀rà ọlọ́run
ìgbà tọ́lọ́run bá lékè ọlá gbé oore dé tó mú gbèsè ayé tó rọrùn dé wá bá wọn àṣìṣe ni wọ́n fi pàdé ẹ̀ wọ́n nígbà tọ́rọ̀ tí wàá dé dó báyìí ẹ jẹ́ ká ṣe kí ni o ẹ jẹ́ ká fi àìmoore tọ́ oore ọlọ́run wò ọlọ́run ní ẹ̀rí bàbá kan sọ fún mi pé láti nǹkan bíi 1970 something tí wọ́n ti gbé kílẹ̀ nìyẹn pè náà I think I could remember wọ́n ní tí wọ́n ti gbé kinní kan wá sí inú nàìjíríà kinní yẹn dàbí ó sàbáì ó pè lóko kan ó dẹ̀ máa ń popular báyìí o tọ́lọ̀ máa ní rántí máa dákọ̀ ẹ̀ àwọn yẹn látìgbà náà ni nǹkan ti ṣe orílẹ̀-èdè bọ̀ ọlọ́run ní ṣé oore mi ọlọ́run àṣìṣe lẹ́ẹ̀fì pàdé ẹ̀ àìmoore ni ọlọ́run ní fàdákọ̀ Allahu libasa al-ju'i wal-khawf ọlọ́run bá wá ní òun wá dá aṣọ ebi àti ìbẹ̀rù òun wá dá bọ̀ wọ́n lórílẹ̀-èdè jẹ̀máà ṣé kò ṣebi ńlẹ̀ ebi wà náà how are you I'm fine ẹ tó lóun fine òun náà fi mọ́nì gbé ni to be realistic kálukú náà ní nǹkan ṣe lábẹ́nú àmọ́ kí ló fà á jẹ̀máà nígbà tó ṣe pé nígbà tó orí ọlọ́run bá dé lánàá àìmoore la fi pàdé orí ọlọ́run ọlọ́run bá lékè ọlá ń sọ mí pé wáṣíkúrú lí ẹ máa dúpẹ́ fẹ́mi ọlọ́run wàhálà takfurud ẹ má ṣe kí ni o ẹ má ṣàìmoore sẹ́mi ọlọ́run bá lékè ọlá nínú àyè míì nínú alukoran kerim ní suratu Ibrahim Quran chapter 14 aya ẹlẹ́ẹ̀keje ọlọ́run bá ní la in shakaritum ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ó tún wọ́n ń búra ẹlẹ́kùn tí ò bá búra tí ò fi mọ́jẹ̀mú sí ṣé kò sáà ní ìgbàgbọ́ ni àbá tó bẹ́ẹ̀ ká mọ́ ṣe tó bá ní á ṣe bàbá ẹ ṣeun jìsà yóò dáa fún yín wọ́n ti bá mi kọ́ wọ́n ní 1976 tí wọ́n ti gbé Festac wọlé jazakumullahu khairan wọ́n ní 1976 tí wọ́n ti gbé Festac wọlé sórílẹ̀-èdè gbà náà ni ìrọ̀rùn ti padà yí padà tó ti ń dìnira nígbà tó náà bá mú rọrùn wá ẹ wo itú tí wọ́n fi wo kòkó pa lórílẹ̀-èdè kòkó ò sí ń bẹ lọ́dọ̀ tí wọ́n ń bí àti gbàgbẹ́ kọjá lálẹ́ àátún gbàgbẹ́ tá a bá ń lọ ilé bíi ní láì jẹ́ pé àfà ó dúró síbẹ̀ ni ẹ̀dákùn gbà táwọn kan kúrò rẹ̀ nísìn bó wàá ní sọ́tì sùn àbọ̀ gbogbo àwọn iye jálè epo kálukú náà ti mọ bó ṣe ń lọ ẹ ṣeun nígbà tí wọ́n ti gbé Festac wọlé tá a sì mọ̀ kí Festac yìí apá kan òòṣà apá kan ọ̀làjú ni ìgbà tó ti gbé wọlé ńgbà náà píán ọlọ́run náà ti nítọ̀ sẹ́bà ni ọya ebi ò níhò ọya nsọ ń bẹ̀ wọn gẹ́gẹ́ bí àwọn sars wa ṣe máa ń gbé sí wa létí ipe orílẹ̀-èdè tá a wà yìí wọ́n ti yá orílẹ̀-èdè Saudi Arabia lówó kódà wọ́n bù wọ́n ni nígbà tó yà ń jẹ wọ́n àwọn tá a sàánú ń jò ní àwọn adẹni tó lè rà wá pàjẹ lónìí fàkàfàrọ tí bí àná òmìnira àwọn èèyàn fà ìmoore pàdé orí ọlọ́ọ̀ni ara nǹkan tó bí ìyà tó bí ebi tó bí àìsí fọkànbalẹ̀ sórílẹ̀-èdè inú ọlọ́ọ̀ni là ń ṣàkárìtùn tẹ́ ẹ bá lè máa dúpẹ́ ni láàzì ìdánilẹ́kùn èmi ọlọ́run màá dẹ̀ máa ṣàlékún oore yín níbi àwọn àfáà sọ fún wa yìí pé nínú nánkàlì tó jẹ́ tó lè fi bẹ lọ́run tí nǹkan bá dí tán wọ́n kàn máa ṣe alhamdulillah orí tó jẹ orí tó mu nǹkan tó fẹ́ kò tí ì bọ́ sójú ẹ̀ sáàmà sí alhamdulillah 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 wọ́n sáàmà ń ṣe bó o ti ń ṣeun ọba tó ní ó mọ̀ wò pé kò mọ̀ tí ì jẹun ìmọ̀ ń ṣe alhamdulillah kò mọ̀ tí ì níyàwó ìmọ̀ ń ṣe alhamdulillah kò mọ̀ tí ì rọmọ bí ìmọ̀ ń ṣe alhamdulillah wọ́n ń pàlàjì ọkọ rẹ̀ mọ̀ tí ì sìn bẹ́ẹ̀ ìmọ̀ ń ṣe alhamdulillah wọ́n ń pa àwọn tó lówó gidi lọ́wọ́ ọkọ rẹ̀ mọ̀ ó náà mọ̀ ìpò mọ̀ tí àkáǹtì òun ò tó kò sówó gidi lákáǹtì òun wọn mọ̀ tí ì jẹ nǹkan láta òun ò mọ̀ sí gbà ó sàn ní alhamdulillah ọlọ́ni la azida nakum in tó béèrè màá fún ọ kún tọwọ́ rẹ̀ àmọ́ wá láyé káfárí tún tẹ́ ẹ bá lọ ṣe bí ẹni pé ẹgbọ́n tẹ́ ẹ fa ìmoore pàdé orí ọlọ́run iná àdábì láṣẹ di ọlọ́ni ìyèmí ọlọ́run ó lágbára ó lágbára kí wàá lọ́ọ́ ṣe yóò fìdán hàn
ara ń bẹ lọ́dọ̀ Ọlọ́run Olúwa má dá tí ó pa á lẹ́kún fún wa o jàmáà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Àbí Hurairah ló gba àdìsí wáyé pé nígbà tá Ànábì ṣe ìrìn àjò lọ ní Lailatul Isra wal Miraj tó lọ gun sánmà lọ wọ́n gbé ife méjì wá fún Ànábì sallallahu alayhi wa sallam ife kan jẹ́ ife ọtí ife kan jẹ́ ife wàrà Ànábì wá wo méjèèjì Ànábì wá mú ife wàrà ó wá gbà faqala Jibril wá ní alhamdulillahi Ọlọ́run àmọ̀dúpẹ́ alladhi hadaka lil fitra ọba tó fi Ànábì mọ̀nà lọ síbi tó dáa tó tọ́ tó bá làákà ọmọnìyàn mú la aqasta al khamra ká ní pé ife ọtí nìyẹn Ànábì bá gbà ní àbá gawat ummatuk àwọn ìjọ rẹ̀ ò bá kàn sí kí ni o wọn ò bá sọnù adúpẹ́ o alhamdulillah adúpẹ́ o alhamdulillah adúpẹ́ o alhamdulillahi rabbil alamin kódà Àbí Musa al-Ash'ari radiyallahu anhu wọ́n ní Ànábì sallallahu alayhi wa sallam sọ wípé idha mata waladul abd tọ́lọ́n bá gba ọmọ ẹrú rẹ̀ kan nínú àmì wọ Ọlọ́run tó lágbára òun náà ní ikú ọmọ ẹ̀rí kódà àti rí kan rí nínú àwọn oníwákà ṣe rí àìfẹ̀lẹ̀ kíbòsì láìfẹ̀lẹ̀ bá wọn jó tí ìbá ṣe ìlú àtijọ́ wèrè tó wà níbi orin tó gbajúmọ̀ láyé orin gẹ́gẹ́ bí that kò sáburú mbẹ̀ o lè kọrin tó ọba ti ní lùlù tó sì ní jíjó òsìsì ó ní Olúwa má fi kú ọmọ bá mi wí kó wá sọ pé ó fi gbìdánwò ni Olúwa má fi kú ọmọ ṣàdánwò má dá wàhálà sí mi lágbádá bí kú ọmọ bá wọlé tẹ̀dá lọ́dọ̀ aráyé aburú mà ni lọ́dọ̀ àwọn ènìyàn Ọlọ́run àdánwò ni ìgbà yẹn náà máa wá pààrọ̀ wá pé wọ́n nírú ẹ̀ ó ṣe Muhammadu èmi ò lára tí ń gba àdánwò sí àdánwò àdántán tí ń bá ìmọ̀ọ́nì jẹ́ mọ́jọ́ kó bá mi ọba Olúwa mi sàtìyà má fi kú ọmọ ṣàdánwò má dá wàhálà sí mi lágbádá àfààní Ọlọ́run bẹ́ẹ̀ níbi tá a dé Ọlọ́run dákun àbíọ́ gbogbo téèyàn máa ń ní láyé tó bá débì kan gbogbo òwò téèyàn máa ń ṣe láyé tó bá débì kan tó bá liquidate tó bá pàdé àdánù òfò èèyàn á máa tún bẹ̀rẹ̀ padà rí iná tá à ń lò yìí bọ́ọ̀bù tá à ń lò yìí this bulb was invented by Thomas Edison. It got to a point tí ilé-iṣẹ́ Thomas Edison tó jóná gúúgú àwọn èèyàn wá dé they started to sympathize with him pé Thomas Edison no please ẹ má bara jẹ́ ó ní no why are you sympathizing me kí ló dé ẹ bá mi kànú look all our mistake has been burnt now we can start afresh ó ní gbogbo tí ń jẹ́ àṣìṣe wa ló ti jóná ó ní ní ìsìn àwa lè bẹ̀rẹ̀ lákọ̀tún táàsì kí ni o táàmù wa bá lọ jẹ̀máà nǹkan tí Thomas Edison sọ ń jọ náà nù tí ìbá ṣe pé ẹni tó bá rìn jìnnà láti máa wádìí nípa àwọn historical background àwọn successful personnel tí yóò lè mọ̀ pé nǹkan bá ti ṣẹlẹ̀ sí rí lọ́lá Ọlọ́run tó dá àtàṣeyọrí tó ṣe látara àwọn globes tá à ń rí globally jẹ̀máà ibi tá à ń lọ ni pé àníbi ní tọ́lọ́run bá wá gba ọmọ ẹrú rẹ̀ kan Ọlọ́run bá lékè ọlọ́run máa sọ́n màláíkà yìí pé kọ̀bádì tún wáládà abdi ẹ mọ̀ ti gba ọmọ ẹrú mi fẹ̀yàkùlùn àwọn àlẹ́kò ní náà Ọlọ́run àṣẹ rẹ̀ náà látẹ̀lé o àdàsíwára wa jẹ́ o fẹ̀yàkùl Ọlọ́run tún ní kọ̀bádì tún sámúrọ́tà fún àdìhì ẹ̀yin màláíkà mi ẹ mọ̀ ti gba èso ìbùkún ẹ ti gba èso ọkàn ẹrú mi fẹ̀yàkùlùn
àwọn màláíkà ò ní nam ìrẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni àṣẹ rẹ náà la tẹ̀lé o àdàsíwára wa jẹ́ o fayaqul ọlọ́run wa ní famadha qala abdi ńgbà tẹ́ wá gba ọmọ ẹrú mi àdánwò tó le ni ìkan nínú àwọn afáwa kan ń bẹ nínú ìlú yìí ọlọ́run ọba fi irú àmì wò báyìí ọlọ́run bá fi irú àmì wò báyìí kàn wọ́n ọmọ wọn tó ti tó odidi ọmọ yìí ti há Quran ó ti ń la àwọn munasabat àwọn oríṣiríṣi occasion lọ́mọ yìí ti ń represent wọn ọlọ́run wá gba ọmọ yìí lọ́wọ́ wọn wọ́n dẹ̀ ṣe sùúrù fọlọ́run wàláì wọ́n dẹ̀ ṣe sùúrù débi pé Allah akbar Allah akbar irú wọn làdísì tá à ń sọ yìí irú wọn ọlọ́run ní káwọn náà rí practice ẹlòmíì ìgbà náà ni bàbá afá kí ni sọ afá ní kí n ta ni ọlọ́run wo gan lòún sìn ìgbà náà mo sọ oríṣiríṣi ọ̀rọ̀ ọlọ́run máa ń rí lánàá kí lẹ́rù mi wá sọ fẹ́ ọmọ ẹ̀kọ́ ni hamidaka ọlọ́run ó dúpẹ́ fún ọ náà ní o ó ní alhamdulillah wastarja ó sì ní inna lillahi wa inna ilayhi raji'un ọlọ́run wà ní sẹ́bà ní ibnu li'abdi baitan fil janna ayé màláíkà ẹ bá ń kọ́ ilé kan falẹ̀ fẹ́rù mi lálìjánnà wasammuhu baital hamdi ẹ wá kọ́ ilé yẹn wá bá ń fún lóko ẹ bá nímọ̀ ẹ̀ ní ilé ọpẹ́ àti gbogbo ẹni tọ́lọ́run ti fi irú àmì wò báyìí kan rí tó wá ṣe sùúrù pẹ̀lú ọlọ́run tó ní alhamdulillah tí ó sọ̀rọ̀ òdì tí ò ní ọlọ́run lẹ́nu àwọn kan lọ́n ní ọlọ́run ìkà ni ọ́ ò dájú bó ṣe sìn ọ́ tó lè kó wá sílé fún ẹni tí ò wá sọ̀rọ̀ sọ báyìí ọlọ́run ní ẹbọ ń kọ́lé kan fún ní ọ̀hún ẹbọ ń sọ ilé yẹn ní ilé ọpẹ́ baitul hamdi jama'a wọn ó sì kí ni o wọn á sọ bẹ́ẹ̀ ní ilé ọpẹ́ nítorí pé àtẹ̀mọ́ra tó le ni ọlọ́run àfàánú rẹ bì ọ́ níbi tá a dé gbogbo ẹ̀ tọ́lọ́run ti fi irú ẹ̀ ṣe rí ọlọ́run mọ́tò jẹ́ ó kù lẹ́yìn mọ́ nárídọ́ bìlẹ̀ kọ́dá lábílì mọ̀kìdúr a máa ń yọ́nú sí ìdájọ́ ọlọ́run ni a kì í yọ́nú sí tí ìdájọ́ yẹn kò lè lórí lápèjúwe èèyàn níyàwó 2 3 4 ọlọ́run wá gbà kan bẹ̀ ó yọ́nú sí ìdájọ́ ọlọ́run ọ̀bọ̀ òní máa sọ pé kí ni ó tún kù tọ́lọ́ máa tún fẹ́ mú sí dìdìrín ní ọ́ òpònú ní ọ́ yìí máa nìkan àgọ̀ nìyàn yóò ṣe wá mú sí ó bẹ́ẹ̀ ni náà fa'alu lima yurid Allah does whatever he wills torí pé olóní dominion lórí gbogbo wa wàá sí mọ́ sọ yí pé kó wá mú sí ó bẹ́ẹ̀ ni olúwa alhamdulillah mo dúpẹ́ ètò ṣe yìí o wọ́n á fanú rẹ̀ bí ọ́ àwọn tó kù jẹ́ wọn ó bá mi kalẹ̀ o wọ́n máa lé mọ́ ní àwọn kankan Allah náà ló ní wá ẹni tó bá fẹ́ mú sí kọ́ tó bá fẹ́ mú sí ni jàmáà ẹni tọ́lọ̀ bá fi àmì wò ìkàn bí táà ti rẹ́ pé gbogbo ẹni tọ́lọ̀ ti fi irú ẹ̀ ṣe sẹ́yìn ọlọ́run dákun má jẹ́ ó kù lẹ́yìn mọ́ ọlọ́run pé tó kù nínú oore ọwọ́ wa lọ́mọ ọlọ́run jẹ́ wọn bá a kalẹ̀ ọlọ́run jẹ́ kí wọ́n gbẹ̀yìn wa àwọn àfáà ọlọ́run bá ṣe dára fún wọn wọ́n simplify nǹkan tó pọ̀ sínú wákà wọ́n ní gbogbo ohun tó ṣe wá tó tí kọjá àwọn ọ̀rọ̀ tí ń dorí ẹ̀dá kodò kò má kù lẹ́yìn mọ́ ọba Tàálà gbogbo ohun tó ṣe wá tó tí ré kọjá àwọn ọ̀rọ̀ tí ń dorí ẹ̀dá kodò kò má kù lẹ́yìn mọ́ ọba Tàálà. Jàmáà ẹni ọlọ́run bá fi àmì wò kàn tó sì fi ọpẹ́ pàdé ẹ̀ ọlọ́run ní kí wọ́n kọ́lé fún àlìjánnà òun náà lágbọ́ yìí o hadithun sahihun Imam Tirmidhi àwọn ni wọ́n ti kí ni o àwọn ni wọ́n gbà wá kódà Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ní anabi sallallahu alaihi wasallam sọ yìí pé ni'matani oore ọlọ́run méjì kan wà o magibunun fi ima kathiru minan nas shaitan la'natullahi alayhi
ó tan àwọn èèyàn jẹ látara oore Ọlọ́run méjèèjì yìí, kò jẹ́ kí wọ́n rí bí oore mọ́. Kí ló lọ láàkọ́? Òun náà ni àṣehátù, àlàáfíà ara. Àlàáfíà kọ́, àlàáfíà ní ìwé náà lájẹ nǹkan aláta. Ó jẹ́ nǹkan aláta, ó ń lọ òun bọ̀, ó mí lọ òkè mí lọlẹ̀ nínú ilé rẹ̀, à ń bọ̀ àbọ̀. Oore ẹlẹ́ẹ̀kejì tí èṣù èjẹ́ káwọn èèyàn rí bí oore, òun náà ni alifarog, freedom, òmìnira. Kí á ní ìyẹn kàn rìn kí náà ní jàre, gbogbo ẹ̀ náà ti ẹ̀yẹ́ yẹn jàre, ilẹ̀ kan dá páropáro, ilẹ̀ dá páropáro, ó dẹ̀ ń rìn káàkiri pẹ̀lú ìrọ̀rùn. Wọn à máa wo aago fún ọ jáde, wọn à máa wo aago fún ọ sùn, wọn à máa wo aago fún ọ jí. You can wake up wherever you like, you can go wherever you wish. Your movement is not restricted. Wọn à wo aago fún ọ jẹun, wọn à wo aago fún ọ sùn. Àfà irú ẹni báyìí, àníbí ni èṣù ní wọ́n jẹ́ káwọn èèyàn máa rí i pé àgbẹ́ni kìí sóore jàre. Jẹ̀mọ́ àtọ́bọ̀ wá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká gbọ́ ìkan nínú kútúbà kan tí kan nínú àwọn àfà tí wọ́n ṣe láìpẹ́ yìí. Nígbà tí mo wo kútúbà, mo rí pé téèyàn bá lè ronú sí i, èèyàn mọ̀ yìí pé wàláì ọpẹ́ ló yẹ kó máa dá, ọpẹ́ ló yẹ kó máa dá ní gbogbo ìgbà. Àfà ní kọ́bùlà anashku alama rọ́fà samawat, kó tó di páàmọ́ kíbò sí Ọlọ́run ọba tó gbé sánmọ̀ dúró tí ò sókun bẹ̀, bó sì lóko wà ń bẹ̀ ò sáfojú rí. Yajibu alayna, àáfàá ní ó di dandan fún wa o, ayú al-ikhwa, gbogbo ẹ̀yin olùgbọ́ mi lọ́kùnrin lóbìnrin, anandura ila ni'matil mawjuda, ká kọ́kọ́ máa wòye lọ síbi ìdẹ̀ra Ọlọ́run eléyìí tá a rí, eléyìí tó wà lọ́wọ́ wa báyìí. Qabla an nandura ila ni'matil mafkuda, ká tó máa wo oore Ọlọ́run tí ò sí lọ́wọ́ wa. Jàmáà, ẹnìkan ní pé mo fẹ́ fẹ́yàwó látijọ́ yìí, mi ò dẹ̀ tí ì rí fẹ́. Ókè, mo fẹ́ fẹ́yàwó látijọ́ yìí, ṣé nígbà tó wà láyé, tó wà láàyè ló ń ronú pé ó fẹ́ má rì, tọ́lọ́ máa ti gbẹ̀mí rẹ̀ ńkọ́? tó bá ti gbẹ̀mí rẹ̀ ńkọ́? Mò ń bá àwọn ẹ̀ sọ̀rọ̀ níwọ̀n tí gbòódò Ọlọ́run tiẹ̀ fún ọ ní ẹnu láti sọ̀rọ̀. Àwọn kan ní ẹnu bíi ti Ọlọ́run gba ọ̀rọ̀ kó mbẹ̀. Kí làwọn sì fọ́lọ́run? Iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ la wà yìí, tó bá gbẹ́nu sí máìkì kìí sọ́fẹ̀ẹ́. Tó bá fẹ́ gbẹ́nu sí máìkì láàrin 30 minutes, déédéé owó tẹ́lẹ̀mí ń san lówó olé lọ́dún láwọn ọ̀nà ibìkan nínú ìlú yìí, déédéé rẹ̀ lówó tí wọ́n ò ní omu wá. Ẹ wá wo iye ọ̀rọ̀ tá a ti sọ lẹ́nu ìgbà tí ilẹ̀ mọ́ lónìí dísìn. Ẹlẹ́mìí rọ́rọ́ àtẹ̀tó dá àtẹ̀tí ò dá, kálọ́lọ́ náà fẹ́ máa chájì wa pé ká máa sanwó ọ̀rọ̀ ni, ọ̀rọ̀ owó kéré. Tẹ́ ẹ bá fẹ́ lọ sí iléeṣẹ́ móhùnmáwòrán tó fẹ́ káyé ríwọ náà, yàtọ̀ síwá social media tí wàá simplify rẹ o, tó fẹ́ kí wọ́n ríwọ náà kán bú ọ náà sáyé, wọ́n náà rí pé tán ní pé láàrin 1 hour iye owó tó ló kọ báyìí òun ni iye owó tẹ̀sán. Nobody will tell you. Tẹ́kíbẹ̀ náà lọ́lọ́ ẹ rí pé àbí ìyẹn lọ fà, ẹ já wo iná mọ̀nàmọ́ná eléyìí tí a fi tó ṣèmọ́lẹ̀ fún wa. Ẹ wo bíìlì tí wọ́n mú wá fún wa lóṣù. Àwọn tí wọ́n lo prepaid, ẹ wo iná tẹ́ ẹ lóòdù, ẹ wò gbà tó sáré tán. Lẹ́sì rẹ kí ni o, lẹ́sì lọ sọ àbí lo hot plate. Kí la wá ń sọ ni pé ká ní bẹ́ẹ̀ náà lọ́run bàbá ṣe ń chájì wa fún ojú yìí, pé òun wò rẹ báyìí, dátà ojú rẹ jó tán báyìí, píán òkun ló bá rẹ ànímọ̀ òkú. Kódà ẹlòmíì ò ní máa lajú láàárọ̀ àti pé ẹ káàárọ̀ mo ti gbọ́ yín, kí ló dé tí ẹ wo mí náà, ta ni ó wọ̀ sí kò mú ọ kí n wọ̀ kó dá mi ń gbèsè. Èmi ò wò yẹn ó, mi ò wò yẹn ó, ọlọ́mọdé àríwá là ń wò yẹn
àfà owó yẹn náà ló san ẹni ẹlẹ́ni ọ̀nìyàn ọlọ́nìyàn tá a bá lọ bìkan síbìkan movement wa mobility wa ó níye tó ń cost jẹ̀mọ́ tí ó bá sówó lọ́wọ́ èèyàn tó bá jẹ́ ní àbáyé èèyàn lè rinṣẹ́ tọ́lọ́n bá tún gba ẹsẹ̀ yẹn ń kọ́ téèyàn ò lè rìn hunaka yawmun minal ayyam there was a day tó ṣe yí pé mo wà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin yàrá ọ̀dọ̀ mi mo bá sì dìde lórí ibùsùn lẹ́rọ ọlọ́run bá tún padà sẹ́yìn mo bá fẹsẹ̀ rọ I thought it was a joke ẹsẹ̀ bá ń wú kí ló dé ọlọ́dẹ ṣe gbọ́n ẹni mo anniversary wọ́n wá fún wa ní 2 weeks break ọlọ́run fi 2 weeks break yẹn bó mùsùlùmí láṣìírí ìjẹ́ ẹ̀yẹ ọjọ́ Sunday mo sá manage láti wá sórí program báyìí nígbà tí mo sì délé láàárọ̀ ọjọ́ Monday mo yà sí kí ni mo yà lọ ránjẹ sílé ìyá jáde àbúrò jáde ní kán máa béèrè pé kí ló ṣe ábú àwọn lẹ́sẹ̀ gbàmígá ẹ mọ̀ wò ó ràn o ayé àwọn ìyá náà wàhálà ti yín nù nígbà téèyàn bá ti pariwo rẹ̀ síta láyé ò bọ yé sí nígbà tẹ́ ẹ bá mọ nǹkan tó ṣe mùsùlùmí ọlọ́dẹ ṣe iná àdúgbò wa káàì iná yẹn ó dáa barakallahu fi àwọn tí wọ́n mójútó náà yẹn àwọn dàdí sí ni ojú ayé kí bóyá torí pé ẹ̀rùn omi ló gbẹ ní Kánjí díẹ̀ o iná tí ò sí globally ni o àrùn ládùúgbò ti wá o ẹ̀sìn ní dákọ̀ ẹ̀yìn ní dákọ̀ kí wọ́n mọ̀ jẹ́ owó ẹ̀yìn ní dákọ̀ iná àdúgbò wa dá gbogbo nǹkan lọ́gbọ̀n ní bíi tòun kọ̀ iná àdúgbò wa dá iná sì wà àfà mo yá ń change lecture kan sí kan má ti wo lecture lọ sa àmọ́ tó mú mi má tún kíbọ̀ lọ́dídí ọ̀sẹ̀ kan mi ò lè jáde lé kọ́rẹ́ mùsùlùmí bẹ̀sẹ̀ rán ni o mo wá rí i pé àsìkí ẹ̀kan sọ pé mò ń bọ̀ pẹ̀lẹ́sẹ̀ gan sí sọ̀kalà àsórí ọlọ́run ni jẹ̀mọ́ àkó tó máa sọ kó tó máa wo oore léyìí tí ó wà oore tí ò sí lọ́wọ́ rẹ̀ ètò wà lọ́wọ́ rẹ̀ ní kọ́kọ́ máa wò ọmọ kan tọrọ owó lójú títì ó wá gbá gíláàsì olówó kan gbà olówó yẹn wá sí gíláàsì wa ní ìwọ ọmọ yìí ó kàn wò pé mo wà nínú Venza ni ó kàn wò pé mo wà nínú Pathfinder ni ó kàn wò mí nínú Lamborghini báyìí ni wo oxygen lẹ́gbẹ̀ẹ́ mi tí mo fi ń mì ọlọ́run ṣàánú tiẹ̀ ó fowó ra èémí ó rí pọ́lọ́ ń kí ọjẹ́ mi gan lọ ẹlẹ́mí ò ní mọ ẹlòmíì tí ó ní àsìkò àti tí ń bá fínra àwọn chiefu ọ̀rọ̀ wọn ò tiẹ̀ yéèyàn jẹ́ ó sì ti ń báyí lábẹ́ aṣọ hàn ó mọ̀ ìpọ́lọ̀ ń sọ̀rọ̀ fún ọjọ́ gan lọ ibi tó wà ilé tó ń gbé ló ń wò ó mọ tí ń bá fínra lábẹ́ aṣọ àwọn àfáà ní kó tó di pé a máa wo oore ọlọ́run ọba tí ò sí lọ́wọ́ wa kákọ́kọ́ máa wò tí ń bẹ lọ́wọ́ wa ná nínú kútúbà yẹn àfáà wọn sọ yí pé wàá sí rúfì baitika ẹni tó tẹ́lẹ̀ ńlé tó ń sùn lé lórí ẹni mat tí ẹ̀ máa ń sùn sí tí máa ń fàlà síyàn lẹ́ẹ̀kẹ́hùn wọ́n tẹ̀ ọ̀jáwọ̀ ẹni jọun àmọ́ yẹn ní àwọn haúsá yẹn náà tó bá sì tó fàlà sí ọlẹ́ẹ̀kẹ́ tó fún ẹ̀kẹ́ rà bí àwa ẹni ṣèpù yẹn àǹfààní ẹni tó ń sùn sí nínú ilé rẹ̀ afdọ́lù mísẹ̀rírì fìlìmùstáṣfà ó mọ̀ lóore ju bẹ́ẹ̀dì tó téèyàn fi ń sùn ní hospital lọ bẹ́ẹ̀dì onídùn tó fi ń sùn lé rẹ̀ ó lóore ju bẹ́ẹ̀dì tìmùtìmù èwo lè dá ọkọlẹ̀ kan àbálà àmọ́ pàtó àbọ̀lẹ̀ kan bẹ́ẹ̀dì kan ọtọpẹ́dìkì tán ó dáa jẹ ọtọpẹ́dìkì tó fi ń sùn ní hospital lọ ibì kan bẹ ní UCH wọ́n bẹ ní ICU intensive care unit téèyàn bá wọ bẹ ọlọ́mọ bíọ́ o àdánwò téèyàn fi máa ń mọ bẹ ọlọ́mọdé ó ṣe wá o àwa tó ti ṣe èèyàn wa rí tá a fi débẹ̀ Olúwa dákun àbíọ́ mọ́túnjá mọ̀nà bẹ̀ mọ́ o ibẹ̀ yẹn téèyàn bá sì fẹ́ lọ bẹ̀ kó jẹ́ pé èèyàn lọ wo ara ọlọ́run èèyàn lè ṣe excursion lọ bóyá ẹni tó lò fẹ́ pokùnso kí àwọn fẹ́ pokùnso ní àtẹlẹ́mi ká lọ
kálọ yìí sí èyẹjá kọ wọlé sí emergency ọdàmọ fúnra ló mú okùn wèrè tó san lọlẹ ju òdòkè níbo tòun ò ta tó báyìí jẹmọ tí ẹ bá ti wọ ọbẹ yẹn làwọn atẹ́gùn kò ti mọ breeze pé ìtọ́jú báyìí intensive care unit ní tòótọ́ àṣà àtìgbà tá a lọ bẹ̀ last we paid 250,000 naira for just 3 days care ìtọ́jú ọjọ́ mẹ́ta òun ní 300,000 naira yẹn bá lọ o ẹni tá a sì gbé lọ bẹ̀ ẹni náà padà jáde láyé kọ́lọ́ máa foríjì kó bá mi kẹ́ gbogbo tó fi sílẹ̀ lọ́mọ lọ́kọ lọ́mọ jẹ́ kankan ó bàjẹ́ àtòbí o masha Allah la quwwata illa billah níjọ́ tá a kó yẹ̀rọ mo ní ọlọ́run tó ẹ pẹ́ nìyí náà nínú ìmọ̀ tìwọ́ ọlọ́run ó padà gbá ni ọlọ́mọjà sanwó mi o alhamdulilayi àdẹ̀sanwó mi tẹ́ni fi jáde láyé kí là ń sọ ni pé àáfàá ní ẹni tó fi ń sùn nínú ilé ó sàn ju bẹ́ẹ̀dì tìmùtìmù tó wà nílé ìwòsàn lọ wàdíkù fi rísíkì ìfúnpinpin àsìkì tó ń bá ọ yí yẹn títàárọ̀ ò bá tọ̀sán tẹ́pẹ́ tó bá ìtì iná kan tán ìmí ò ní fẹ́ wọlé òun afdalu mindikin fi tanafus ó lóore ju ìfúnpinpin níbi mímí lòkè mímí lọlẹ̀ lọ ṣé bó lò ní. ó ní as you are looking at me at the moment wàláì mi ò ní 5,000 alákàntì ok ṣùgbọ́n ó sáà lè mí oxygen láwọn local hospital oxygen ọjọ́ kan is 60,000 naira níbi tó kéré jù nù 60 bay mímí lòkè mímí lọlẹ̀ 24 hours 60 bay wọ́n sì lò lọ ṣé kọ́lọ̀ ń sowó yẹn kó gba mímí àbí kó lọ́mọ fowó oxygen àǹfààní kéèyàn kásìkì kéré kásìkì òfun kó mọ̀ tí ìdígbẹdẹmukẹ fún yàn ó dáa ju ìfúnpinpin níbi mímí lòkè mímí lọlẹ̀ lọ. àǹfààní fáàlàm ẹ̀yin mùsùlùmí ẹjẹ́ àlọ́mọ̀ anna limala uwa adina darajati risk ipe owó cash 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 owó ó ní ẹjẹ́ àlọ́mọ̀ pé òun ló kéré jù nínú ìpele àsìkí tọ́lọ́mọ ń ṣe fẹ́dà owó ló kéré jù nínú oore blessing tí máa ń tọ̀dọ̀ Ọlọ́run wá sọ́dọ̀ ẹrú wa anna sihata ẹjẹ́ rẹ̀ mọ̀ pé àlàáfíà wàlàáfíà àtòkùn ara tó yanjú huma ala darajati risk méjèèjì yìí òun ni àìrànkì olúwa ní píìkì oore tọ́lọ̀ máa ń ṣe fẹ́dà níbi pé oore ọlọ́run ṣe gẹ́gẹ́ àlàáfíà ni wàlọ́ọ̀hì òun lọ̀gá oore torí pé tálàáfíà bá kú lára èyàn ó di aládùá kan àfà wa ní ìkan nínú àwọn àfà ó ní sàlásà tún ìtì ìparí kútúbà yìí o ìntàkùn onílọ́yà làmúlá bídùmọ́ fìlàmùdì mi ṣàròfin afunalẹ̀ hayata bitẹ̀síbíhìn wàtàhámídì filimali zainun wàfíl àwòládì makirumatun wàsúkìmù yùnsí kàdíkìrọ̀lmàlì wàlíwàládì afánilọ́yà alámọ̀lẹ́mọ́ríwù tọmọnìyàn bá lọ ọmọ fìlàmùdì mi ṣàròfin iyì àtọ́lá tó ń bẹ níbi kí ẹ máa dúpẹ́ fọ́lọ́run afúnálẹ́ hayata gbogbo ayé rẹ̀ pátá ni ò bá ná bí tẹ́sí bí wàtáhámídì kò bá kàn máa fi yin lọ́ni láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọpẹ́ ni wọ́n fi máa dú. ìtẹ́ mọ̀ gbọ́ lẹ́nu gbà ní pé mo ṣàfọ̀mọ́ mo yin lọ́run lógo mo ṣàfọ̀mọ́ mo yin lọ́run lógo lórí ayé mi látòkè délẹ̀ mo ṣàfọ̀mọ́ mo yin lọ́run lógo èmi dúpẹ́ lórí ayé mi mo ṣàfọ̀mọ́ mo yin lọ́run lógo ìtí mo sọ̀rọ̀
afánitẹ́rí pé ní wà ń ká nàìjámù lìmọ́lì yu'jibuni èmi tẹ́ ń wò yìí bó ti ẹ̀yà sí pé kéèyàn kówó jọ ajé nǹkan tí máa ń jọ mí lójú ó tóbi lọ́dọ̀ mi afáni wà laysa ya'dilu indi sihatal jasadi bó ti tóbi tó wallahi kò tó àlàáfíà lọ́dọ̀ mi torí pé filimali zainon ọ̀sán bẹ lára owó wà fílẹ̀ àwọládì makirumatun látara ọmọ ìyá máa rápọ̀nlé bẹ̀ wà súnkìmù yún sí kà àmọ́ àárẹ̀ àmódi yóò jò gbàgbé díkírà limali wàládì wasukimu yunsika dhikiral mali waladi àárẹ̀ yóò mú yàn gbàgbé tí ń jẹ́ owó yóò mú yàn gbàgbé tí ń jẹ́ ọmọ wọn á ní pé aláàjì káàgì kan máa balẹ̀ dé ní ọ̀la kí ni ó balẹ̀ sí yìnyín náà sọ lébà bẹ́ẹ̀ kó fún un lálàáfíà ọmọ yìí kan máa láti ní ọmọ ìwúlẹ̀ ń sọ á ní ẹ bá ń bẹ́ẹ̀ ọlọ́mọ sí wa ládùúgbò kan o àáfàá ní owó òun ló kéré jù nínú ìpele àsìkí tọ́lọ́mọ ń ṣe fún yàn àlàáfíà àtòkùn ara òun ni tó ga jù wàdẹ̀líl ayyal ikhwa àáfàá ní ìtọ́ka lórí eléyìí tá a sọ yìí òun náà ni pé anna hadi dunya ìtí ó jẹmọ̀ yìí pé ayé tá a wà yìí hakiratun ìtí ó jẹmọ̀ yìí pé ayé ìyẹpẹrẹ kò ní value náà ni pé law anna insana minna ká sọ pé ẹyọ ẹnìkan nínú wa èèyàn bíi tèmi nínú wa tá a jọ ń gbọ́ra wa yìí ìdá usiba bí sudarin shadidin firasi tọ́lọ́mbà kan fi àmì wò kankan látara pé ẹ̀fọ́rí túlù ó ń bá ẹnìyẹn jà migraine headache àfà fi muddati khamsi daqa'iq faqat tọ́lọ́ kan fi ẹ̀fọ́rí gbáyàn mú tán láago tí wọ́n ń play ball tí wọ́n ṣe PTA meeting nínú ọpọlọ èèyàn for just 5 minutes àǹfààní wà fi áàdì ìlàhàdọ̀ ní rules ìwọ̀nba àkókò péréte yatanazalu anjẹ̀mí amúlákin gbogbo téèyàn wà ń bẹ̀ nínú ọlá ni ó bọ̀ra lẹ̀ ń bẹ̀ nítorí ó dì múnú pò tí àìsàn bá dé láàrin ìṣẹ́jú 5 yóò wá ipò ní kiri kan ipò ayé kan yóò gbà pò ní mọ́mù yóò gbàgbé pò lọ́nàrẹ́bù yóò ẹ̀ pò ní kiri kan yóò gbàgbé pò nínú ipò ayé àbíkú ẹ̀sìn lèyáríjìá ìlàhálà ti tọ̀bìnrin ìyà yóò kúrò nípò bí tó wà yóò wá sọ rẹ̀ kalẹ̀ yóò wá mọ wá bóun ó ṣe padà sí nọ́mà ipò wo ipò àlàáfíà pé orí ò fọ́hùn tẹ́lẹ̀ àfààní ayọ́ àlè ikhwa ẹ̀yin ọmọ ìyá mi mo pè yín o fàlìyáwó anta tanamu bila dawa'in lónìí tílẹ̀ mọ́ìn èmi àti ẹ̀ máa ń sùn láì lòògùn ọlọ́run fi oorun rọ àwa kan lọ́rùn tó ṣe yí pé tá a bá sùn tá a bá tún gbé wa sórí omi nínú ọkọ̀ ojú omi yóò mọ̀ sí kí ni o yóò mọ̀ mì á sì mọ̀ sùn lọ àwọn àlè jí ká bára wa láàrin omi ò pé what gbà mo débì ọlọ́run forun àwa kan lọ́rùn bẹ́ẹ̀ láì lóògùn wọ́tà ìsẹ́yìn kìsùbìlà wájà yìí a rẹ̀ tún jí sáyé láì sí nira àjí pẹ̀lú kọ́kọ́ panic à ń sùn nírọ̀rùn láì lòògùn à ń jí àjí pẹ̀lú nira oore mọ̀lélẹ̀ àǹfààní wàtákùdí hajataka filhamam dúnà à ń yàrá àwòrọ́taka àtẹ̀mí àtẹ̀yìn a mọ̀ ń bí ya bùkátà wa nínú léèwẹ̀ láì ṣe pé nìkan kan rí ìhòòhò ara wa jama'a wa anta tamshi ala qadamika bi fadlillahi subhanahu wa ta'ala àfààní àtẹ̀mí àtẹ̀yìn a máa ń rìn lórí ẹsẹ̀ wa méjèèjì pẹ̀lú ọlá ọlọ́run ọba àlékè ọlá àfààní fa anta malikun min muluki dunya tá bá ń wá nínú ọba ayé àjọwà nú wọn ni o àfẹni tí ò bá dá ìkẹ́ ọlọ́run tó ṣe fún wọn lókù ẹgbẹ́ àfọ Imam Shafi'i ni wọ́n ní ìdámọ́ kún tàdá kọ́lì bí kọ̀nù
فأنت ومالك الدنيا سواء فأنت ومالك الدنيا سواء wọ́n ní ìdámọ́ kó dada kọ́líbí kọ́nù tí ẹ̀ bá jẹ́ ẹni tí ayọ̀ ń bẹ nínú ọkàn rẹ̀ fa anta wa maliku dunya sawa o ìwọ àtàwọn ọba ayé ẹgbẹ́ nìyí torí kí ọba ayé ń gbádùn ayé ìwọ náà ń gbádùn láìfù tiẹ̀ náà jàmáà àfààní àtàrífúnà ayọ̀ al-ikhwa man huwa al-malikul hakiki tán bá ń wá ọlọ́lá gangan tán bá ń wá ẹni tó ń gbádùn tó wà nípò ọba gangan àfààní ìjẹ́ ẹ̀ mọ́ onítẹ̀bá méje ń sọ al-malikul hakiki ẹni tá a lè pè ní ọba gangan ọlọ́lá gangan huwa alladhi yamtaliku baytan yawihi lẹni tó ní kápá ibìkan tí ń forí sí ó kọ́ ni ó rẹ́ǹtì ẹ̀ ni ṣé ibi ìsáàní lásìkò òwò ní ń darí ẹ̀ wàzáwójà táǹtùrì díìhì tọ́dọ̀ tún fún níyàwó rẹ̀ tí ń yọnu tí èsè ìyàwó dààmú ìyàwó tí ó sọ yí pé tọ̀ baálé mi tọ́lọ́n tí mo gbà torí tiẹ̀ mo ṣe gbà tábà ti lè ní misunderstanding báyìí gbà tọ́lọ́n tó fi kọ́ mi mo fún ọ ìjáàbù gbága tí ajá rẹ̀ ó tún padà síbi èébì rẹ̀ tí èsèrú ìyàwó báwọn àwọn obìnrin kan bẹ tó ṣe wípé àdánwò ni wọ́n jẹ́ fún ọkọ tó fẹ́ wọn tẹ pé ọkọ gá ti mọ̀ pé tọ́ láyé tó ń wáyé òun ti ṣe ọkọ wọ̀ àmọ́ ìsìláàmù dáa tó o bá fẹ́ kan tó rí pásì mú ni ó tún lè wá míì tó dáa lọ kó o fi pààyàn rẹ̀ kọlọmọjà sí nọ́mbà mu waris kan yẹ fi ìfìlìyà omi wà láìlà tẹni ẹdẹ rí àsìkí tí ó tó ná lọ́jọ́ kan àfààní rẹ ní báyìí òun náà ní ọba o jàmáà gbogbo wa pátá ẹ jẹ́ á ronú jinlẹ̀ dáadáa ká máa wo orí Ọlọ́run àfọwà tí wọ́n ṣe tíra àdábùdíní wà dúníyà wọ́n ní máa ń ṣá àìṣán àníyàn yastafi dùbí fìdíní súnmọ́ fi dùníyà ìkúbálà fìdíní súnmọ́ fi dùníyà ìkúbálà fàlìyàndùránà ìlà man fawqahu adaba wàlìyàndùránà ìlà man dunahu mala فلينظرن إلى من دونه مالا àfààní man sha'a aisha anihan ẹ bá fẹ́ lo ìgbésí ayé rọrùn yastafidu bihi tí ó ránfààní nínú ayé òun fídíìnì nínú ẹ̀sìn rẹ̀ tí ó ṣàǹfààní summa fi dunya iqbalan tí ó tún róore nínú ayé rẹ̀ tí ó dẹni ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ ara ayé nǹkan méjì náà ni yóò ṣe àkọ́kọ́ ń bẹ fàlìyàndùránà ìlà man fawqahu adaba kẹ́niyàn ó gbìyànjú láti máa wo àwọn tó jùlọ lẹ́kọ̀ọ́ lẹ́sìn ìyẹn ó jẹ́ kó lè máa sáré àti improve. Life is a lesson. The more we live, the more we learn. When you green, you grow. When you ripe, you rot. Gẹ́gẹ́ bí onílàkàyè, a mọ̀ wo ẹni tó jù wá lọ lẹ́kọ̀ọ́. A mọ̀ wo ẹni tó jù wá lọ nímọ̀. A mọ̀ ẹni tó jù wá lọ lẹ́sìn. Ẹnìyàn náà fi lára méjì jẹ́ mọ́ lé. Ẹlẹ́ẹ̀kejì tá a fi sóríire. Òun náà ní pé wàlíyàndùránà ìlà man dunahu mala wàlíyàndùránà ìlà man dunahu malan. Tẹ́ni yóò bá tún máa wò yàn kó máa wo ẹni tó kéré sí ní dúkìá ìyẹn ni ó jẹ́ ó máa dúpẹ́ fọ́lọ́run o. Tó bá ti ń wo ẹni tó jù ọ lọ ní dúkìá ò ní rórí Ọlọ́run dúpẹ́ sí. Àwọn tó bá ti ń wo ẹni tí ò tó ọ nínú dúkìá wàláhì ó máa dúpẹ́ fọ́lọ́run. Ní ìparí
ọba kan ń bẹ nílẹ̀ Yorùbá ó ti pẹ́ báyìí ọba tá à ń sọ yìí ó jẹ́ akíkanjú ọba ọdẹ ni bàbá ń ṣe tẹ́lẹ̀ kó tó di pọ́lọ̀ ń fi ọba kún fún un nígbà tọ́ba yìí wá di ọba tán ọba yìí ò yé oko ọdẹ lọ òun àti PA tá a lè pè ní Ọ̀tún náà jọ máa ń lo oko ọdẹ yìí PA wá ní tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ọba yìí kò sí tí máa ń sọ ní gbogbo àjú pé bàbá ẹ ṣàjà mọ́ dúpẹ́ fọ́lọ́run bàbá ẹjá mọ́ dúpẹ́ fọ́lọ́run wọ́n ti wá mọ̀ lọ́lọ́pẹ́ gbogbo apẹ́ náà ni ọba yìí ò ní mo ti gbọ́ ó wá dijọ́ kan ọba yìí àti PA tá a lè pè ní Ọ̀tún wọ́n bá ṣọdẹ lọ ibi tí wọ́n ti lọ ọba bá lu páńpẹ́ gbáà bí páńpẹ́ ṣe mú ọba ní àtàǹpàkònú ló wá di héu àtàǹpàkò kábíyèsí bá gé Ọ̀tún bá ní tọ̀ bàbá ẹ dúpẹ́ fọ́lọ́run bí yìí ò ṣe èyí tó jù bẹ́ẹ̀ lọ ló tún ṣe wá ní àbí nǹkan ń ṣe ọ ni òun gé látàǹpàkò wá ní kò tún mọ dúpẹ́ fọ́lọ́run ọpẹ́ èwo ọpẹ́ pósọ̀nà láàbò ara bí ó dàbẹ̀ ni pé àtijọ́ ń fìdí gbòdì púpọ̀ jù ó yá kò sí wàhálà ó bá ní kí wọ́n ju Ọ̀tún òun kàn jù sínú túbú náà bá ju Ọ̀tún sínú túbú ọba yìí bá ń dá oko ọdẹ lọ ọba yìí tí wọ́n ń dẹdẹdẹdẹ ó tún wà lẹ́jọ́ kan ó kàn dẹdẹ kọjá ẹnu àlàálù wọn ni lẹ́sẹ̀ rẹ̀ bá tà sí ṣáàsì mọ̀ pé ọba ibìkan erin ibìkan ẹ̀lírí níbòmí champion ibìkan àfà yóò lọ di ordinary person bòmí ni o ibi tó ń lọ bó ṣe kó sówó àwọn aláṣìṣe nu náà bá he nǹkan ètùtù yá nígbà tí wọ́n bá mú lọ sọ́dọ̀ wọ́n bá mú lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn wọn ìgbà tí wọ́n débẹ̀ wọ́n ní tó adúpẹ́ o àwọn tí rí nǹkan táwọn ò fi bọ èṣù àwọn o odidi èèyàn sì ni àjòjì náà sì ni àjòjì wọ́n bá bọ ọba ìsí òhò wọ́n bá wò lẹ́nìkan bá tajú kẹ́ pé ẹ wá o eléyìí èso odidi èèyàn wo eré tí gé látàǹpàkò bad market rẹ o àwọn ṣe wàhálà dànù máa ṣe ju ọba yìí lẹ́nu pé máa lọ ó lọ sí ìyókò tí ẹ bá wa kìnìkan èmi tí ń tòótọ́ bí wọ́n ṣe lé ọba yìí wọ́n ṣe lé kóònù ló bá padà sílùú rẹ̀ bó ṣe dé ó ní ẹlẹ́bàá ń pe Ọ̀tún mi wá mo ti ṣẹ̀ mo ti dáràn o mo dúpẹ́ fọ́lọ́run lónìí òun rí kú Ọlọ́run kàn jẹ́ kíkú ó pa òun ni ó bá mú Ọ̀tún dé nínú túbú ló bá ní ó bá kálá yìí wá ní Ọ̀tún bá ní kábíyèsí bẹ́mi náà dúpẹ́ fọ́lọ́run ó ní àṣẹ kò mú ọ ọpẹ́ wo láti bá ọ dúró ní ẹ bá mi dúpẹ́ ṣé mọ̀ yín pé kálẹ̀mí àti labájọ dẹdẹ lọ tọ́wọ́ wá tẹ àwọn méjèèjì nígbà tó bá di pé ẹ̀yin ti gé látàǹpàkò ṣé wọn ní wo èmi pé ẹ̀rọ àpẹẹrẹ pé èmi ni wọn bá fi jìnrọ jẹ̀mọ́ oore tó lé tó bọ́ mọ́ ọ lọ́wọ́ wàláì bóyá kèèso rẹ̀ orí ibú ni ìmí lè jẹ́ ètè èṣù ó lè jẹ́ ìgbèkùn torí ẹ̀ mùsùlùmí tó bá gbọ́rọ̀ Ọlọ́run yé dáadáa yóò máa dúpẹ́ kò dẹ̀ ní barajẹ́ lórí oore lórí nǹkan tó bá lé tí ò bọ́ ó mọ̀ pé tó lé tó ò bá Ọlọ́run mọ nǹkan tí ò fi lé ọ lọ́wọ́ tó ẹ kó dáa fún gbèsè ayé rẹ ni kò bá tì ọ lọ́wọ́ a fi àánú Ọlọ́run a fi bẹ̀ náà oore tọ́lọ́run bá ṣe fún wa tá a mọ̀ pé oore ni Olúwa a dúpẹ́ o oore tó ṣe fún wa náà tá a ronú kàn pé oore tó ṣe pé tọ̀ oore náà sì nítorí pààtì rẹ ni tọ́lọ́run bá fi ṣàdánwò fún òun náà ni láàfin jí òjá fẹ́ dúpẹ́ rẹ̀ Ọlọ́run a dúpẹ́ yìí náà o Ọlọ́run wa lé wa kún lóore o wọ́n jẹ́ náà kó wa ọkàn o wala la ilaha illallah wala masha Allahu la quwwata illa billahi al-aliyyil azim. èmi dúpẹ́ fọba tó ṣẹ̀dá mi lórí ọ̀rọ̀ ìgbésí ayé mi Ọlọ́run dákun má fọ́tà lọ́rọ̀ sọ lórí mi àti lórí ọmọ lórí
àti lórí ọmọ bó ti wù kó lè tó nínú ìlú kan ó ti dájú parọ́rùn fáwọn kan nínú àwọn táyé àárọ̀ lọ́rùn káwá mọ́ wọn ọba olóore káwá mọ́ wọn ọba olóore alhamdulillahi rabbil alamin kò ní jù báyìí lọ lórí tìyẹn tó Al-Basira fún ti alẹ́ yìí àwẹ̀ mẹ́fà ti bẹ̀rẹ̀ ti ṣítù Shawwal ká má gbàgbé àwọn tajẹ mẹ́tò wá ṣe tí gbọ́ wa adébáyàtì àmì ìnáwó ọbọ̀ tí wọ́n ti ń kẹ́ máa gbọ́ akétékété ńlẹ̀ Ridwanullahi lèmi ń jẹ́ ọmọ bàbá wa Muhammad Jamiu aka májì ó bàjẹ́ oníwàkà sunna nọ́mbà tẹ́lẹ̀ fi béèrè yín ránṣẹ́ sí 070-1064-39 070-1064-39 lálẹ́ àwọn tájọ tó kọ̀ wọ́n rìn ní agbóhùnsáfẹ́fẹ́ ni bàbá láàmú bàbá Sodiq Inaolaji aka láàmú nu wàá ti máa gbọ́ ọlọ́run má jẹ́ kó bàjẹ́ láéláé ìpàdé tó di ní ọjọ́ méje pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́ máa sàlám wa ilà lẹ́kọ̀ọ́. Vale.